Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Ẹ̀yin tèmi o, jẹ́ kí n gbé yín débẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀ṣun? Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé láìpẹ́ yìí ni wọ́n ṣe election Ekiti State. A dẹ̀ rí bí gbogbo ẹ ṣe lọ, ó lọ nírọ̀wọ́rọsẹ̀. Kò sí pé bóyá wọ́n pààyàn, kò sí pé bóyá wọ́n ṣèyàn léṣe. But ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, a ti rí pé Ọ̀ṣun State, omi àlàáfíà bẹ̀, ó ń ṣe bí ẹni fẹ́ dàrú díẹ̀ láàrin ẹgbẹ́ Accord Party àti ẹgbẹ́ APC. Kọ́lọ́hun ṣàánú wa ni. Òṣèlú Ọ̀ṣun látayé Oyinlọ́lá ni ó ti dàbí pé ó ti rí báyìí last. Gbogbo ọdún mẹ́jọ tí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá lò, kò sí wàhálà, kò sí jàgídíjàgan. So ìgbà tí bàbá wa Oyètọ́lá náà táwọn náà gba ipò, gbogbo ẹ̀ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Àwa rí i pé ó le lásìkò yìí, kọ́lọ́hun má jẹ́ kó le. So òun ni àwa mú update wá. Gbogbo àwọn bó ṣe ń ṣẹlẹ̀, àwọn tí wọ́n ń léra wọn káàkiri, tí wọ́n lọ ń kára wọn mọ́lé, tí wọ́n ń nara wọn lóríṣiríṣi àwọn nǹkan tó le. So lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ ó jáde lẹ́nu ẹgbẹ́ Accord Party, àwọn tí wọ́n jẹ́ titi Adémọ́lá Adélékè. So bákan náà a máa tún mú àwọn tí wọ́n jẹ́ titi Àǹbọ̀ náà, a máa mú wá sí ti gbọ̀nyìn, tẹ́ máa rí, tẹ́ máa fi ti ara yín gbọ́. Wọ́n máa ṣàlàyé gbogbo bó ṣe ń ṣẹlẹ̀, àṣírí bí wọ́n ṣe ń attack ara wọn. So gbogbo ẹ̀ la máa yànnàná, la máa jẹ́ kẹ́ rí. And then àwọn ọ̀gá ọlọ́pàá, Commissioner of Police, àwọn náà ṣe meeting, wọ́n pera wọn jọ. Wọ́n gbé àwọn ọ̀rọ̀ jáde lóríṣiríṣi, àwọn àṣírí ọ̀rọ̀ gbogbo bí ìwà jàgídíjàgan Ojúyọbọ ni o bó ṣe ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ Àǹbọ̀. Akin Ojúyọbọ ẹ bá wa farabalẹ̀. ó kẹsà dédé ni láti ọ̀dọ̀ Àǹbọ̀. Bàbá wa Bọ́lá Tinubu, Ahmed Bọ́lá Tinubu, ọmọlódò dẹ. Bàbá Bísí Àkàndé, ẹ fi ọ̀rọ̀ ẹgbẹ́ ní ẹ sọ̀rọ̀. Bàbá ẹ̀ ń wọ̀rọ̀ ní ẹ sọ̀rọ̀. Bísí Àkàndé, bàbá Bísí Àkàndé. Ẹ̀yin bàbá àgbọ̀ ọ̀ṣun ẹ sọ̀rọ̀. Ẹ̀yin lọ́ba ẹ dìde sọ̀rọ̀. Mo ti gbé ọ ní, mo ní challenge ọ ní, mo ní ọ ní. Kẹ́lẹ́ bàbá wò báyìí ní. Mo ti náà máa sọ fún ní ẹ dìde sọ̀rọ̀. Torí lè ti tó kẹ́. Ó ti tó kẹ́. Lọ́sùn wọ́n dẹ́rù bá wa pọ̀ jù. APC òṣèlú APC wọ́n ń disturb wa o, wọ́n ń pa wa o, wọ́n fi bọ́n threat life wa o. Èmi tí wọ́n yìnbọn sí rẹ̀ tí wọ́n ní wọ́n ti pa o. Enough is enough. Enough is enough. Èmi ni mo ń sọ fún èèyàn mi o pé kò ní sùúrù. There is what they call revolution. Tí revolution bá bẹ̀rẹ̀, kẹ́ni kan wá sọ pé òun fẹ́ ṣe sínú bàbá Jésù kò lè work ní Ọ̀ṣun o. It will not work. Enough is enough. Kọ́mi ni Taofik Akinyemi aka Paramọ́lẹ̀ ní ìlú Ìkirè ní ìjọba ìbílẹ̀ Ìléwọlé government. Mo lọ sí òde, mo dé kò tó 30 minutes ni mo rí àwọn bíi ọ̀kadà bíi 15 sí 20 ni wọ́n páàkì síta àdọ̀ mi. Àwọn wo làwọn eléyìí ní nǹkan bí aago mẹ́jọ fẹ́ lù. Wọ́n tọ́ná sí mi lójú ní ọ̀kan. Àwọn wo làwọn eléyìí? Ẹ̀kọ́ náà ni wọ́n yìnbọn sókè pa. Mo ní àwọn wo làwọn tó yìnbọn yìí? Àwọn kan padà halẹ̀ kẹrẹrẹrẹ. Kò tó ṣẹ́jú méjì àwọn ẹnìkan sọ̀kalẹ̀ bí báyìí níwájú mi ń bí gangan bí máa sí ẹ̀mẹ́ yìí ló yìnbọn sí mi nígbàyà. Gbáà ìbọn méjì ni bọ̀bọ́ yìí yìn. Akin Ojúyọbọ ni o láti ọ̀dọ̀ Àǹbọ̀ tí wọ́n láwọn fẹ́ di gómìnà ní Ọ̀ṣun State. Akin Ojúyọbọ ni o, mo rí fisikálì àti Yẹmí ọlọ́pàá tẹ́ǹpẹ̀ ní Yemite. Wọ́n dé, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí mi. Mo gbéra, mo sásàlà fẹ́mi mi, mo bọ́ sínú ilé báyìí. Inú ilé tí mo bọ́ sí ibi tí wọ́n ti yìnbọn sí mi nìyí. Bí mo ṣe dé bí ìbọn méjì ni wọ́n yìn níbi ara àbọn tí wọ́n yìn nìyí o, ara ojú ọ̀tá àbọn nìyí, ibi tí mo ti ń escape sá lọ. Ìgbà tí mo fẹ́ sá lọ ní àtinúlé síbí ìbọn mẹ́ta ni wọ́n tún yìn sí mi ní ẹ̀yìn tó jẹ́ pé àpá kékeré lè wà ní ẹ̀yìn mi ń bí. Àpá kékeré tó wà ní ẹ̀yìn mi nìyí o. Ọ̀tá yẹn ò wọlé ṣùgbọ́n ìbọn yẹn já mi jẹ níbi ọ̀nà kan ìlẹ́yìn. Akin Ojúyọbọ ni o. So n bá gbéra, n bá lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Mo ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá. Wọ́n ní ṣèbọn ni, mo ní ìbọn ni. N bá kàlàyé, n bá ṣe fún wọn.
wọ́n lókè káwọn tó lè gbà pé òótọ́ ni wọ́n ní àdè hospital láti lọ confam labá lọ sí hospital labá lọ ṣe test fún ibi tó ti yìn mí ń bọ̀ àwọn dọ́tọ̀ dì test pé òótọ́ ni ìbọn ni so wọ́n gba ọ̀rọ̀ ẹnu mi lẹ̀ ó sì wá di àárọ̀ yìí wọ́n ní kí n padà wá sí station wọ́n wá padà lọ wọ́n wá padà fi ọlọ́pàá mi lé mi láti wá inspect òótọ́ ni àbẹ̀rẹ̀ ni ọta àbọn tí wọ́n yìn sí mi àwọn kọ̀ọ̀kan mo ti kó fún àwọn ọlọ́pàá wọn ti kó lọ. ọmọ ọgbẹ́ òṣèlú accord ni mí tẹ́lẹ̀ from PDP to accord òní mí but Akíndúyọbọ ó kò sàdédé ni láti ọ̀dọ̀ à ń bọ̀ nílùú Kire ó kò sàdédé ni o mi ì mọ tó pè mí àti wọn pọ̀ lẹ́yìn òṣèlú kò sì pẹ́ tí wọ́n pa ìkan lára ọmọ ẹgbẹ́ accord tó jẹ́ ọmọ woman leader Ìrèwọlé kò pẹ́ ní àìpẹ́ yìí ni wọ́n pọ̀ ọmọ yẹn sínú gbóòkè bíbẹ̀ torí kí ni torí òṣèlú yìí ni o tí ò jìnnà síbí so àná ẹ̀ náà wọ́n tún sáré àti pa èèyàn míì lẹ́yìn tí wọ́n yìnbọn sí mi so ìròyìn kárì yìí pé àbùtà pamọ́ yẹn ti kú o gbogbo ibi tí mo lọ lẹ́nìí wọ́n ní ẹ̀ tí ẹ̀ kú ọlọ́run jẹ́ kí mi ò kú o wọ́n ní náà ń pariwo pé Akíndúyọbọ yìnbọn sí yín lánàá pé ẹ̀ ti kú mo lé mi ò kú o now ìgbà tí mo dé station lára àwọn tó padà pè mí lórí fóònù ó fi fóònù sí private number ẹ̀ló bọ̀dá mo ní yes ta ló ń sọ̀rọ̀ ó ní àbúrò mi ni àbúrò mi wo mo ń gbọ́ ń dà nísàlẹ̀ tẹ́nìkan sọ pé àbúrò àbọ̀ yẹn ò kú mo ń gbọ́ ní ọ̀ndà tẹ́nìkan sọ lẹ́yìn bí tí wọ́n ti ń pè mí bí tí wọ́n ti ń receive wípé àbúrò àbọ̀ yẹn ò drop àbúrò àbọ̀ yẹn ò drop so ẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé ní mo ní àbúrò mi ló sọ̀rọ̀ pé àbí bàbá yẹn ò drop bí bọ́ yẹn ṣe kọ́ọ̀tì fóònù yẹn wọ́n á pe ọlọ́pàá ní ara àwọn ará bí tí wọ́n yìnbọn sí mi ń lé ní ó tún pè mí yìí o lórí private number yìí o so bí yóò ti jẹ́ nìyẹn o ẹ bá ní. olóòtú ẹgbẹ́ APC ẹgbẹ́ àlàáfíà ẹgbẹ́ ìtẹ̀síwájú òní ẹgbẹ́ títí wa ọ̀rọ̀ yẹn ó fẹ́ dàbí ọ̀rọ̀ àìtètè múlẹ̀ tí olè wọn mú olóko ẹgbẹ́ àkọọ́dù láàmọ̀ tó jẹ́ pé ẹ̀mí ọmọ ènìyàn jọ wọ́n lójú kò dẹ̀ jẹ́ àkọ́kọ́ tẹ́ bá rántí ìjọba ìbílẹ̀ lórí owó létẹ̀ ìsọ yẹn náà ni wọ́n ti parí ní Abbas ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ yẹn àjẹmọ́lẹ̀ olómọlòkò ni ẹ ò lè rí ọmọ ẹgbẹ́ APC kó lọ́wọ́ nínú ètò ìta ìjẹ̀yàn sílẹ̀ kò kí ń ṣe àdé wa kò kí ń ṣe ìwà wa yaba wa di kàn jẹ́ kí ó yẹ kí ẹni tẹ́ ẹ sọ yẹn tó jẹ́ sẹ́nẹ́tọ̀ ní orílẹ̀ Nàìjíríà kó wá sí orí afẹ́fẹ́ kó máa sọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láì jẹ́ pé wọ́n ti wádìí ọ̀rọ̀ tó lè fi tí òtútù múlẹ̀. wọ́n o wọ́n ń dẹ́rù bà wá o torí kí ni torí ìbò tí ń bọ̀ yìí káwọn bá dìbò á sì dìbò á dìbò ní Ìkirè á wọlé à ń bọ̀ bọ̀ yá àràbà bẹ́ẹ̀ kò wọ́ọ̀bì kankan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Nurudeen Adeleke Jackson ẹgbà wá o. Shame on you. o ní rí ẹnì kankan o ní rí ipò kankan wà ń bí ìláyé olórí ibùkún tí mo fẹ́ sọ. ẹ ràn wá lọ́wọ́ o ẹ má jẹ́ kẹ́dẹ́rù bà wá mọ́ o ẹ̀rù ti ń pọ̀ jù o. bàbá wa Bọ́lá Tinubu Ahmed Bọ́lá Tinubu ọmọlódòdẹ lọ́sùn wọ́n ń dẹ́rù bà wá pọ̀ jù o. APC òṣèlú APC wọ́n ń disturb wa o wọ́n ń pa wá o wọ́n fi bọ́n tẹ́tì láìfù wa o èmi tí wọ́n yìnbọn sí rẹ̀ tí wọ́n ní wọ́n ti pa o èmi ò kú o wọ́n yìnbọn sí mi o ìbọn méje ni wọ́n yìn sí mi o ojú ìbọn tí wọ́n yìn sí mi nìyí o ó ní níbẹ̀ la gànà o àwọn kan tọ̀ sí mi lẹ́yìn kò sí àwọn tí wọ́n di pé wọ́n yìnbọn yìí sí mi ni wọ́n ní láíláí pamọ́lẹ̀ tó kú èmi ò kú o president wa Bọ́lá Ahmed Tinubu ní Ọ̀ṣun state ní Níwọlé local government wọ́n fi máa ń pa wá ní kọ̀ọ̀kan o ẹni tí bá ọba wọ́n fi máa tẹ̀sí ẹ kiri o ẹ bá ní bẹ̀ wọ́n o. ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́
kí Ọlọ́run bá kó ṣàánú kọ́ lọ́mọ jẹ́ kí èèyàn ó ṣe ẹgbẹ́ ṣe because lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ at least yóò tó bí èèyàn bíi 4-5 tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè látàrí bí wọ́n ṣe ń yin ìbọn síra wọn. A sì tún rí wípé kò tún dúró síbẹ̀ yẹn nìkan, bí ẹ̀ ń ba mọ́tò jẹ́, bí ẹ̀ ń lọ ba campaign office jẹ́, bí ẹ̀ ń lọ kára wọn mọ́lé, bí kan síra wọn léṣe tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Òṣèlú politics choice ni tó bá olúkálùkù ni ó ṣe, wọn kì í fi dandan sọ wípé kéèyàn wá ṣẹgbẹ́ kan, ní tó bá wù yàn lèèyàn máa ṣe. So àwa ara wa náà ni àjọ nílùú Ọ̀ṣun ni, àjọ lèkìtì ni, àjọ lòǹdó ni, àjọ ní Nàìjíríà ni. So ẹ má jẹ́ ká sọ dógún, ẹ má jẹ́ ká sọ dọ̀tẹ̀. So ẹ̀yin fi wá sí wa update yìí là ní ká sáré mú wá fún yín ní tó ń ṣẹlẹ̀ nínú politics lọ́ṣun la tún gbé wá fún yín yẹn. So tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ subscribe, ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ channel wa tẹ́lẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Ẹ máa tún gbọ́dọ̀ bá wa like àwọn videos wa, ẹ máa bá wa share, ẹ máa bá wa comment. So ẹ tan notification bell yín so that anytime tá bá ti drop new video ẹ máa lè rí notification. So bó ṣe lọ nílùú Ọ̀ṣun òun náà la tún ní ká mú wá fún yín, ní jẹ́ kí tí yín ó di sí any update tó bá ti ń lọ. So ẹ ṣé gan ni, I appreciate yín, we love you all, thanks for watching.